kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé, ní Áfríkà ni, ní Europe ni, ní Asia country ni, ní ọ̀pọ̀ continent tí ẹ bá ti ń wò mí, gbogbo yín pátápátá ni mo kí. Bá jẹ́ pé àárọ̀ ni ẹ̀yin wà, kí yín pé ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Ẹ bá wa subscribe. Owó tẹ́ máa fi ra data, tẹ́ máa fi wò wá, Ọlọ́run ní fi wọ́n yín. Ẹ ní náà kan tán kẹ́ ẹ tó rí kan. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Aláàánú, olóore yóò wá wá rí. Kí mo wá fún wa lénìí? Ẹ má bínú, orúkọ mi ni Dr. Abolade. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí lílo ewé àtegbò àwọn bàbá wa. Bẹ́ẹ̀ ṣe ń wò mí báyìí, torí àwọn ìyá wa wọ́n pè mí, wọ́n ní ọkùnrin nìkan, ṣé ọkùnrin nìkan lọ́lọ́run rán mi sí ni? Wọ́n pè mí pé ṣé ọkùnrin nìkan ni Ọlọ́run rán mi sí ni? Rárá o, Ọlọ́run rán mi sí tọkùnrin tóbìnrin wa ni. Wọ́n wá ní kí ló dé tí mo wá ń pọ̀ sí ibì kan ju ibì kan lọ, pé ẹ̀yin ọkùnrin ni mò ń sọ àwọn oògùn fún. Mo bẹ̀ wọ́n pé ká má bínú. Lénìí báyìí, mo fẹ́ gbẹ ẹnu àwa obìnrin. Báyìí mo ti di obìnrin. Bóyá kí n ṣí bra mi, apá bra mi kẹ́ẹ̀rí, kí n ṣí kẹ́ẹ̀rí. Báyìí mo ti di obìnrin. Mo tó wà ní abẹ́, mo ti pẹlẹbẹ, mo ti di obìnrin báyìí. Àwọn obìnrin tí ọkọ wa tí ò bá gbọ́rọ̀ sí wa lẹ́nu, ó jẹ́ pé ìrìnkúrìn ni, aago kéékèèké, aago kékeré ló ń wọlé, àti kí n sọ pé sí aago ńláńlá ni, ó ti yé yín. Táwọn ọkọ wa mọ ìrìnkúrìn, àbá gbọ́ fún ìfẹ́ pé ọkọ wa ń fẹ́yàn kan àbí kò fẹ́yàn kan, àwa fẹ́ kó jẹ́ pé àwa nìkan náà ni ó máa gbádùn. Ó ti yé yín. A máa ń fi oògùn yìí de ọkọ mọ́lẹ̀ ni, a máa ń fi oògùn yìí de boyfriend mọ́lẹ̀ ni. Àmọ́ tá a bá ti ní fẹ́, ẹ má jẹ́ ká lo iṣẹ́ yìí fún un. Ẹ má jẹ́ ká lò fún un, kò dáa. Àmọ́ tó bá jẹ́ pé a ti ní ọkọ sílé, a fẹ́ kí ọkùnrin yẹn wo ibòmíì mọ́ àfọ̀dọ̀ wa nìkan. A fẹ́ kí ìfẹ́ wa máa jinlẹ̀, kí ìfẹ́ wa máa rú ní ọkàn ọkùnrin. Jẹ́ ká lo iṣẹ́ yìí fún un. Tí ilé bá ń dàrú, a máa ń fi oògùn yìí, a máa fi ń tò ilé padà. A wá rí pé ọkọ wa kó wèrè ni. Bá ṣe lóbìnrin báyìí, yóò máa ranjú kiri ni, ara rẹ̀ ò ní balẹ̀ mọ́. A fẹ́ kó jẹ́ pé àwa nìkan ni yóò máa bá sùn. Ìfẹ́ tó gbóná ni, àdúdùn tó confirm ni. Àdúrà mi ni pé iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ yìí, kí ìyàwó mi kó má rí fídíò yìí, torí tó bá rí, tó bá ṣe é, iná ni o, kò mójú ẹni tó dáhùn. Tó bá fi lè ṣe é, iná ni, kò mójú ẹni tó dáhùn. Ṣé rí oògùn yìí,
kò ń sọkọ di dìndìnrìn o, ẹ má sì mí gbọ́ o. Àmọ́ èèyàn ò nífẹ̀ẹ́, ọkọ wa ò nífẹ̀ẹ́ wa débi pé kò ní dóbòmíì mọ́ àfi ògo wa nìkan. Kò ní bá obìnrin míì sùn mọ́ àfàwa nìkan náà ni. Òun náà ń pè ní bóyá ló máa délé. Tí girlfriend bá lò ó, àwa sí eyín, tí àwọn obìnrin báyìí bá lò ó, torí mo ti di obìnrin báyìí, mo sì bá ẹ sọ̀rọ̀ yìí, tá a bá lò ó, ó dájú o, àmì Elédùmarè dájú jùlọ. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ẹyẹlé funfun tí ò lámì àti abẹ ìfárí pẹ̀lú oyin original àti sí eyín, ẹyẹlé funfun tí ò lámì àti abẹ ìfárí pẹ̀lú oyin àti èso kan wọ́n ń pè ní àgbáyùn. Ẹ máa gbáyùn, ó máa ń dùn báyìí. Ẹ ká lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ lọ ra igi àgbáyùn, egbò àgbáyùn. Ṣé rí egbò àgbáyùn yìí, ẹ jẹ́ ká ha èpo ara ẹ̀, ká lọ̀ kó kúnná dáadáa. Bá ti wá lọ̀ tó bá kúnná, ṣé rí abẹ ìfárí yìí, ẹ jẹ́ ká wá ike ọlọ́mọrí funfun, ike ọlọ́mọrí funfun. Ó ti yé yín? Abẹ ìfárí yìí, abẹ yìí ó wà, àwọn mọ́là máa ń lò ó, àwọn bàbá wa máa ń lò ó láyé àtijọ́ tó máa fi ń fá orí, ó dàbí ọ̀bẹ báyìí. Wọ́n ń pè ní abẹ ìfárí. Ṣé rí abẹ ìfárí yìí, ẹ jẹ́ ká pa ẹyẹlé, abẹ ìfárí yìí láti pa ẹyẹlé funfun. Á pa sínú abọ́ funfun, ìyẹn ike funfun. Bá ti wá pa, ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn dì, ẹ máa fi abẹ ìfárí yẹn, ẹ máa fi ro ó, ẹ̀jẹ̀ yẹn má dì. Ẹ jẹ́ ká da oyin sí àti nǹkan tá a ti lọ̀, tá a mọ̀ sí egbò àgbáyùn tó ti di powder, tá a ti kú dáadáa. Ẹ jẹ́ ká dà sí, ká wá fi abẹ ìfárí yẹn ká fi ro papọ̀. Oyin, abẹ ìfárí, ẹyẹlé funfun tí ò lámì àti egbò àgbáyùn. Ẹ jẹ́ ká pò pọ̀. Tó bá ti wá fẹ́ lò ó, ẹyẹlé yẹn kò wúlò fún wa mọ́. Tí èèyàn bá fẹ́ jẹ, ẹ gbé fáwọn tí ò jẹ, ẹ̀jẹ̀ ẹnìkan náà la need. Ẹ ká fi abẹ ìfárí yìí ká fi ro papọ̀. Bá ti wá fẹ́ lò ó, a máa fọwọ́, ó ti yé yín, a máa fi pa abẹ́ wa, ìyẹn fún obìnrin ni o. A máa fi pa abẹ́ wa. Obìnrin eléyìí wà fún o, kò sí fún ọkùnrin. Pẹ̀lú ògo Ọlọ́run, ilé tó ń tò, ọkọ wa tí ò nífẹ̀ẹ́ wa mọ́, tó ti ń gbé àwọn tó ti yé yín, àwọn tí ń gbé wọn káàkiri, yóò padà wálé pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má jẹ́ ká fi ṣeré, ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Orúkọ mi yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, ojú tẹ́ fi ń gbé mi, etí náà ò ní dì. Ìpàdé dijọ́ mi, ó di wọ̀ bí ọjọ́rọ̀.